Michael èmi ni Michael ọmọ ẹni tó kú lé mi à ń ṣe tó kú bàbá mi Baálẹ̀ Boriwaye Samuel bàbá mi inú mi dùn gbàgbà ni bàbá dàgbà dáadáa kó tó kú wọ́n dàgbà dáadáa wọ́n ṣe gan-an ni o ẹ ṣe àdúpẹ́ gan-an ṣe wọ́n wá àwọn èèyàn wá láti Èkó àwọn èèyàn wá láti oríṣiríṣi ìlú àwọn èèyàn wá láti Ṣàgámù most especially Ṣàgámù wọ́n pọ̀ gan-an tó wá láti Ṣàgámù so wọ́n bá dádì mi wá dáadáa wọ́n bá mọ́mì mi wá àwọn ọ̀rẹ́ mi náà dẹ̀ wá dádì mi máa pé 50 something years ṣá 50 plus ṣá bá wọn ti 98. àwọn tó já sí tọmọ rírì orin jà àwọn tó já sí tọmọ rírì orin jà àwọn náà sọ pé Òṣùpá ló ń kọ fújì gangan. Mrs. Boriwaye Tèmítọ́pẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bá wa wá síbi ìnáwó bàbá ọkọ mi ẹ ṣe kó àwọn ẹlẹ́ran mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn mo dúpẹ́ lọ́wọ́ àwọn ti federal mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ará àdúgbò wọ́n ṣe o mo dúpẹ́ àwọn náà àgbẹ̀yà arúgbó wọn ò ní ṣe lásán ọ̀run àná yín wọn lọ́wọ́ ò ní ṣe lásán lórúkọ Jésù bàbá ọkọ mi ni mo ṣe ìnáwó fún lẹ́ni mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo àwọn ẹlẹ́ran mo dúpẹ́ lọ́wọ́ àwọn night authors mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ àwọn ti federal girls college wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tàwọn àdúgbò tó wá ọpẹ́ ni wọ́n lọ re wọ́n máa bọ̀ re àtàwọn afẹ́nifẹ́re gbogbo àwọn ará àdúgbò dúpẹ́ o wọ́n ṣe gan wọ́n dúpẹ́ gan wọ́n fi ìwálẹ̀ sí o Boriwaye Tèmítọ́pẹ́. Baba Tunde Folashade burial party baba ọkọ mi bẹ́ẹ̀ mo understand mo mọ̀ wọn baba gent wọn kà wọ́n jẹ́ nìkan tán níwá ìrẹ̀lẹ̀ àwọn náà wọ́n níwà tó dáa ìwà iná wà òkè Baba Tunde Sunday wọ́n máa ń tọ́jú obìnrin máa ń ṣìkì obìnrin wọn kì í fẹ́ more than just one or two méjì kò ń tó mẹ́ta bí á tí first one bá kú wọn máa ń fẹ́ another one àmì Jésù a máa fún wọn ládùúrà bí wọ́n ṣe gan ni like wọ́n ṣe thanks for coming that's all. kò bá lè jókòó máa jìyàn kó bọ́ sápò. mi Baba Tunde Boriwaye à ń ṣe àṣeyẹ kẹyìn fún bàbá mi bàbá olóògbé Pa Samuel Omoteyinse Boriwaye Pa Samuel Omoteyinse Boriwaye èyí tó wà láyé la máa kà èdè bíi 12 tó wà on ground no I'm the dowd I'm the first born mi dùn torí mo wà láyé ní àárọ̀ yìí mi gan ni mo give testimony ní church nípa bàbá mi ni mo represent ọmọ pé bàbá mi èèyàn gidi ni is a man of dignity a man whom people have been waiting for yes ló bá ní nǹkan méjì ó lè kó méjì jù fún èèyàn can you do that you can kó ní nǹkan méjì kó lè kó méjì jù fún èèyàn dájú we do it lọ bẹ́ẹ̀ ni ọkọ ni ò láì káyọwọ́ tó lè ìrùn parẹ́ tí ọmọ tó láì kó lè ṣùgbọ́n dáàdì mi láì nítorí hard work lọ sí school ò lọ àwọn ti kú mo gbé tó bá lọ sí school yẹn you eat anything á lọ yáwó eléle pay your school lẹ́gbẹ́ lọ́ọ̀bẹ̀ yẹn òun wá gbàgbẹ́ ọlọ́gbàgbẹ́ mi ó ti gbé kò láìkì ẹ̀ I'm so happy lórí gbàdí mo gbogbo ẹgbẹ̀gbẹ̀ lọ láti ọjọ́ mẹ́rin and was so delighted inú mi dùn ayọ̀ mi kún ẹni kí n máa dúpẹ́ gan mi tẹ́ mọ́ bó ṣe lè dúpẹ́ I give glory to Almighty orúkọ mi Baba Tunde Boriwaye ìgbà tí bàbá mi kú lọ bí èmi túmọ̀ Baba Tunde yẹn ni God bless. orúkọ mi ni Blessing ọmọ Boriwaye à ń sin òkú àwọn bàbá mi ẹni tó bí dájú mi ni à ń ṣètò òkú ẹ̀ lẹ́nu orúkọ adé mi ni Sunday Boriwaye kọ́ mi Tèmítọ́pẹ́ bẹ́ẹ̀ pé mo dúpẹ́ lọ́wọ́ everybody tó wá sí ìtòkú grandpa lẹ́nu like adúláyọ̀ like ibi tó ti bọ́lá sí ilé wọn ní ogun jàmá mo dúpẹ́ lọ́wọ́ everybody tó bá wa láti Ṣàgámù àti everywhere mo dúpẹ́ lọ́wọ́ wọn mẹ́ta kejì èmi ní second born orúkọ mi ni Blessing ọmọ Boriwaye nǹkan tó kú wọ́n máa ń ṣe dáadáa wọ́n máa ń wá wọ́n máa ń kí wọ́n máa ń ṣe gbogbo ẹ̀ ìwà dáadáa ìwà gidi ṣá wọn lẹ́kọ̀ọ́ máa wà jà wọn lẹ́kọ̀ọ́ máa nà wọn lẹ́kọ̀ọ́ máa ṣe kiri sí wa bẹ́ẹ̀ dáàdì mi ni mo jọ bẹ́ẹ̀ dáàdì mi ni mo jọ dáàdì mi wọ́n dáàdì mi kí ló like. bàbá gẹ̀rọ làwà sí lọ́rùn sáyidì. Boriwaye Aminat à ń ṣòkú bàbá ọkọ mi òun là ń ṣe lónìí Michael Boriwaye ọkọ tèmi ni wọ́n bọ ọmọ bàbá ni òun jẹ́ ìwọ bàbá ọkọ wa ó dá lọ́pọ̀lọpọ̀ kò síbi tí bàbá bá dé
tí wọ́n ní mọ̀ pọ̀ wà bọ̀ wọ́n máa fìfẹ́ kó èèyàn mọ́ra àwa gan kò tí pẹ́ tí a ti mọ bàbá ó dẹ̀ fìfẹ́ kó wa mọ́ra ìwà bàbá da lọ́pọ̀lọpọ̀ ìwà wọn náà da ìwà kan náà ló wà nínú generation ìwà gbogbo wọn da ó dẹ̀ fìfà bára wa ilé wa dùn wọn ní boyfriend lóńdó à ní boyfriend ìyá ọkọ wa nìkan ládé orí wa à ní boyfriend Aminat Boriwaye. èmi bọ́ọ̀sì ọmọ bàbá Oyèjọ bàbá mi ló kú mo ṣòkú bàbá mi àti ìyá mi lónìí bàbá Oyèjọ ń pè ní Boriwaye baálé Arafin tí bá ní kí n wo sí àwa 12 la wà ńlẹ̀ báyìí àwa 12 ni bàbá bí wàtá wà ńlẹ̀ ní ìfọ̀ náà ọ̀pọ̀ ọmọ ló dẹ̀ gbẹ̀yìn wọn bàbá mi ni bàbá tó kọ́ ọmọ mọ́ra ni bàbá dáadáa ní ìlú tó ń gbé kódà everybody ló mọ̀ wọ́n pé bàbá dáadáa ni bàbá mi bàbá tó ṣe é yangàn ni bàbá téèyàn fi tọrọ bàbá ni bàbá mi so bàbá mi wà dáadáa everybody kódà tó tó ń kú àwọn èrò wọ́n ṣe iná tra tí mo lè sọ ni. àkọ́kọ́ tí bàbá láì ó lọ́mọ ọmọ ni àkọ́kọ́ bàbá ò fi ọmọ ṣeré. èkejì èròlú ẹ̀ kò fèrèlú ẹ̀ ṣeré. ìkẹta bàbá mi láì kò títọ́ ọkọ tí mo mọ̀ nípa bàbá mi nìyẹn. kọ́kọ́ bàbá mi ò láìkì kọ́mọ òun máa ṣe jàgídíjàgan. ebi akọ́mọ máa jà àbí ìjọ máa ka sí ekene bàbá mi ò láìkì ẹ̀. ó lè láìkọ́ ọmọ sọ títọ́ ọkọ tí mo mọ̀ nípa bàbá mi nìyẹn. Ogun State náà gbé ní sáìdì Waterside ibẹ̀ ni bàbá gbé ibẹ̀ ló kù sí ní Arafin. ọmọ ìlú bíi tàwa ọmọ bíbí lọ́tọ̀ ni bàbá ọmọ àkálẹ̀ bàmí gayin kálẹ̀ mọ́ra ni ọmọ lọ́tàdúwọ̀ ọlọ́tọ̀ fọ́tẹ̀wọ̀n ọ̀tọ̀. àti bàmí àti yẹmí mẹ́sẹ́nẹ̀ nìyí ni méjèèjì mẹ́sẹ́nẹ̀ nìyí ni bàmí àti yẹmí mẹ́sọ̀kú ẹ̀ nìyí ni. bẹ́ẹ̀ ni bàbá mi àti mọ́mí mi mo sì bẹ́ẹ̀ rí wa wọn lé ọkọ̀ mi wà mí. mi níjọ kan méjì lọ orúkárẹ lọ́wọ́ mi ó ṣe wẹ́ẹ̀dì ẹyọ kan wẹ́ẹ̀dì orúkárẹ wẹ́ẹ̀dì mi rè ó ṣe ìyàwó. ọkọ mi rẹwà lọ́kùnrin o mi ì lè sọ bẹ́ẹ̀ kò sọ́kùnrin tó máa wà tí ò ní ní kinní síta kókó ni kó ti tọ́jú ti lé sí òun ni. ọmọ kọ dáwúrẹ́ oyún ti abọ́lá oyún yìí ká máa ní. orúkọ mi ni Bámidélé à ń ṣe burial ceremony bàbá dádì mi bẹ́ẹ̀ ni orúkọ mọ́ mi ni Boriwaye Tèmítọ́pẹ́ orúkọ dádì mi ni Boriwaye Sunday mẹ́ta last Michael Blessing èmi rí kì í ṣe pé mo use wọn náà bọ̀ ìrírí tí mo rí wọn ẹni gidi ni wọ́n mo rí lè pé wọ́n lè kún time by so mo wà so sad gan bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ pé kí n rántí ọmọ ẹni tí mo ṣe àti pé kí n máa ipa ẹsẹ̀ tó bá tọ̀nà ni kí n tàn bá ó tì ó tì. oyún ya parí dáná Olúwa ṣeun Babátúndé Abímbọ́lá à ń ṣe pàtí ti grandpa wa ni. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwa ò fi bẹ́ẹ̀ súnmọ́ grandpa dáadáa bí ti ń pé àbá wọn gbé peter wa ń gbé ó dẹ̀ na ẹsẹ̀ sí ọ̀dọ̀ tiwọn. so bọ̀ ẹ̀ǹkọ̀ọ̀kan a máa ní access sí wọn tó bá wá kí wa àbí tá bá lọ kí wọn. bàbá èèyàn gidi ni wọ́n and wọ́n fẹ́ràn ọmọdé wọ́n níwà ìrẹ̀lẹ̀ ọkàn wọn yọ síyàn wọ́n dẹ̀ fẹ́ràn kó máa kó àwọn èèyàn mọ́ra láwọn ìwà gidi bàbá ni. mi ò lè fi bẹ́ẹ̀ sọ o ọ̀ ní ìyí tí èmi mọ̀ wọ́n á ètò 7 àbí 8 6 or 8 bẹ́ẹ̀ tí bàbá wa àwọn ni first born. Yes, mo understand question. bàbá àwọn ń gbé ní Ondo ní ọlọ́tọ̀ àwa láti ilẹ̀ Ogun State làwa ń gbé nílùú Ṣàgámù bẹ́ẹ̀ làwa bẹ́ẹ̀sì bẹ́ẹ̀ náà dẹ̀ ni dáàdì tèmi bẹ́ẹ̀sì àọ́tì student ṣì ni mi no àmọ́ ní girlfriend mi kò fi bẹ́ẹ̀ show fún anybody náà bọ̀ ní perspective tèmi girlfriend mi àọ́tì mo ń ṣe bẹ́ẹ̀. oyún ti mìíràn oyún màmá sọ díkì oyún Mrs. Balógun ayadodo ń dá wa oyún ti yá mi. Sunday Babátúndé lórúkọ mi à ń ṣàjọyọ̀ òkú bàbá mi tí wọ́n dolóògbé bàbá Boriwaye lórúkọ wọn Túndé Boriwaye lórúkọ dáàdì mi náà Sunday Babátúndé Boriwaye ìlú Ṣàgámù ni mò ń gbé oríṣiríṣi ló wá láti ìlú kọ̀ọ̀kan àwọn kan wá láti ìlú Èkó àwọn kan wá látọ̀ṣun àwa kan wá láti Ṣàgámù lọ́hùn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ládùúgbò nbí náà tí wọ́n bá wá fún àjọyọ̀ náà inú mi dùn náà bó ṣe jẹ́ pé kò kí ń ṣe nǹkan ayọ̀ náà pọ̀ inú mi tún dùn wípé wọ́n ẹ̀yìn tó dáná fi sílẹ̀ wọ́n fi ọmọ sílẹ̀ wọ́n fi ọmọ sílẹ̀ ìkọ̀kan nù à ò lè ṣánkú mọ́ wọn lójú inú mi dùn sí. ìyàwó bàbá mi wà ń bí bọ̀ ìyá mi ti dolóògbé. ìwọ́n tó ń sọ pé bàbá ti lè pa ẹ̀kọ́ ó lè jù ó sọ pé bàbá ti lè pa ẹ̀kọ́. orúkọ mi ni Miniru Ayọ̀mídé Ọlọ́lúwa à ń ṣe burial bàbá wa Boriwaye Michael ẹni tó kó jẹ́ bàbá ọ̀rẹ́ sí mi ọ̀rẹ́ mi ni mo bá láti Kòòdú láti Ṣàgámù wá sí bíbá
inú mi dùn lọ́pọ̀lọpọ̀ because èmi náà fẹ́ kí ó wáyé báyìí kó wáyé mo fẹ́ kó wáyé mo fẹ́ kí everything kó dáa nǹkan tí mo fẹ́ nìyẹn. ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí mo rí lára ọ̀rẹ́ mi ó jẹ́ èèyàn tó nífẹ̀ẹ́ ó tún jẹ́ èèyàn tó ní secret nǹkan tí mo rí lára ọ̀rẹ́ mi nìyẹn mo notice kankan pa àwọn family ẹ̀ kọ́ èmi fẹ́ dáadáa fún mo ti máa rí. girlfriend ti pé káàtì mi èlò ọ̀tí ẹ má yẹn sọ̀rọ̀. à ń ṣètò grand power ọjọ́ gẹ́gẹ́ ọmọ ọ̀rẹ́ bàbá mi orúkọ ìlú mi gangan Plateau State jọ àwa ní Ondo State ní ìlú títà bí kalẹ̀. ọlọ́pàá tó ń kọ́ fújì dàmídàmú bọ̀ òkè ṣoṣo yọkẹ́kì nígbà kan èso pátí pé màá ní. èèyàn lukú mi bá sí èèyàn tó bá sámi náà ni. Ìbùkún Ṣóbùkọ́lá à ń ṣe pátì bàbá wa ẹni tí mo tẹ̀lé wa ọ̀rẹ́ mi ni bàbá ẹ̀ làwa bá ṣe ètò ìwà dáadáa ni ọ̀rẹ́ mi yẹn ń wù sí mi bàbá ẹ̀ ló kú bẹ́ẹ̀ni ìlú Oǹdó la wà báyìí ìlú Ṣàgámù láti wá síbí báyìí láti wá bá wọn wá ṣe pátì ẹyẹ kẹyìn bàbá wa mo mọ bàbá ẹ̀ ìwà dáadáa bàbá ẹ̀ máa ń wù sí mi nígbà wọn bá gbàtà fi mọ́ra ìwà dáadáa ni bàbá ẹ̀ wù sí mi ló yẹ kí n tẹ̀lé wa láti wá bá ṣe tòkú bàbá ẹ̀ àṣẹ kan náà kọ́ la jọ ń ṣe close friend mi ni iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la jọ ń ṣe gbọ́n máa ń bá mi ń ṣiṣẹ́ náà iṣẹ́ ilé bẹ́ẹ̀ni ìyàwó ẹ̀yọ̀kan ṣo ló ṣì wà lẹ́nu ọ̀nà mi ò lè sọ yẹn o. láti gbé ṣeré sáyidì bàbá mi gbọ́ lára òní. bó ló dàgbà bó ló kó gbogbo títí ojú wa òjò bó ló dàgbà